àgbáyé o. Àgbọ̀jìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ilẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀. Àgbọ̀jìnlẹ̀ inú ìwé ìròyìn. ìtùgbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú. ó nínú ọlọ́run balẹ̀ wà láàyè wá wà òkè nínú ìyáfa àbẹ́yìn. ilẹ̀ tá tó fara tì bí òkè tó gbéraga mọ́ gbéraga tó sì règún mọ́ sí règún ọlọ́run balẹ̀ wà ń ké síbẹ̀ o ọlọ́run bá mi ti ń tẹ́ tí gbọ́ ìgbé àdúrà wa ní gbogbo ìgbà ayẹ̀ onímọ̀lẹ̀ o sì dà wá o ṣé àná àdópẹ́ ti tò nínú gbogbo rẹ̀ tó ń ṣe láyé wa ó jọ wá lójú o ṣeun ọlọ́run tiwa o tòǹgbà ní pé bí ẹ̀fíìsì sì ni tiwa oṣù bẹ́ẹ̀ lébèrè bùkátà fagbẹ́ òkò bíọ́tà dìbò di bùkátà fún ní àgbàdo tọ́dọ̀ mọ̀lú bá di bùkátà fẹ́lẹ́kọ̀ mọ́délé ayé báyìí mo di bùkátà ọlọ́run ọlákìtàn adégòkè lórúkọ ti tèmi ẹyẹ mi ò fapá kan fún according to kádàrá. bẹ́ẹ̀ni ohun tí yóò pa wá lẹ́kùn ò lọ́dún tuntun mọ̀jẹ̀ àrí ọlọ́run àjẹ àbẹ̀rù kó ṣẹlẹ̀ sí wa ò bàbá rere bẹ́ẹ̀ni bọ́dún ti ṣe ń kọlẹ̀kùn gbọ̀ngbọ̀n táwọn súnmọ́ tó súnmọ́ wa àtẹ̀yìn àti èmi àti gbogbo olólùfẹ́ kọ̀nà pápátá gbogbo wa ìpè ìbànújẹ́ lẹ́tọ̀ ọ̀fọ̀kùnrin jẹ́ ìpín tí kò wá láṣẹ Èdùmàrè láti kọ́ kábọ̀ sábàlá kejì lẹ́nu ìwé ìròyìn láti kọ́ni tí ń gba 100.9 FM níbi tó jẹ́ pé èfíìsì ní tiwa ọláyẹmí àkànní lórúkọ tèmi kí pọ̀ jù ẹ̀ka àrọ̀ lẹ́ẹ̀kan sí. tó wọlé ẹ̀mí ẹ̀kànnì Bùkátà Ọlọ́run ọkọ̀ ìjẹ̀jì ìwé ìròyìn The Punch lèmi ti bẹ̀rẹ̀ ìrìnàjò láàárọ̀ títò níbi tán ti ń jẹ́ kó di mímọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀ wa Nàìjíríà wọ́n kọjú sí ààrẹ Muhammadu Buhari wọ́n sì ń jẹ́ kó di mímọ̀ pé tó ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìgbésẹ̀ tí ìjọba orílẹ̀-èdè United Kingdom UK tó jẹ́ pé wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n gbé ọ̀hún láti sọ pé sí àwọn ò fẹ́ àwọn arìnrìn-àjò kó wọlé sí orílẹ̀-èdè àwọn ní pàtàkì lọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí làásìgbò ti àdójúkọ ti Omicron àṣẹ̀ṣẹ̀ lé oṣù làásìgbò àìjàkálẹ̀ àrùn tó jẹ́ pé ó lé àgbàńlá yé báyìí ní tó jẹ́ pé ẹ̀rù rẹ̀ ń bà wọ́n nítorí pé wọ́n ń ṣe lálàyé pé àwọn ti ní àkọsílẹ̀ àwọn ọgọ́rin ènìyàn ní agbègbè àwọn tó dàbí ẹni pé àìsàn ó ti kọlù wọn nítorí rẹ̀ ń kọ́ àwọn òfẹ́ kó mọ rànmọ̀mọ̀ bí pápá inú ọyẹ́ wọ́n ṣe yọ àwọn orílẹ̀-èdè kan nípọ̀sí tí wọ́n sì dẹyẹ sí wọn pé àwọn ò fẹ́ kí wọ́n tún wá kó tiwọn bá wọn ní agbègbè ní orílẹ̀-èdè àwọn o èyí jẹun tó jẹ́ pé ó dùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì ju àwọn alẹ́nu lọ́rọ̀ pé tó ǹjẹ́ bí a ṣe fẹ́ máa ṣe àpọ́nlé àwọn ènìyàn yìí ṣùgbọ́n tí wọ́n ń dẹyẹ sí wa ṣé bẹ́ẹ̀ ni ó ṣe máa lọ tí wọ́n sì ń pe ààrẹ Muhammadu Buhari sí àkíyèsí pé tó ààrẹ Muhammadu Buhari ó kọjú sí ni tó bá kọjú sí ọkọ̀ òta tó bá kẹ̀yìn sí ọkọ̀ òta tó bá sì kú ìwọ nìkan kó ya dérú ara rẹ̀ pa o ipe àpọ́nlé tí a ń fún ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè yìí tó dàbí ẹni pé wọ́n fẹ́ máa dẹ́yẹ sí wa yìí wípé ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹni tí ó jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera lórílẹ̀‐èdè Nàìjíríà mọ̀ sọ̀rọ̀ nípa dókítà Osage Enere wọn ṣàṣọ̀rọ̀ lánàá òde lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan tí wọ́n pè ní Channels TV níbi tó ti sọ̀rọ̀ nípa ètò kan tí wọ́n pè ní ètò òṣèlú lónìí Politics Today látàrí ọ̀rọ̀ tí wọ́n ń sọ tí iléeṣẹ́ ìwé ìròyìn Punch tí wọ́n sì kẹ́tí láti gbọ́ nípa bí wọ́n ṣe ń lọ wọ́n ní pé ó ṣe ní láàánú jọjọ o wípé wọ́n lè máa hu irú ìwà yìí sí orílẹ̀-èdè Nàìjíríà kódà kì í ṣe tó jẹ́ pé ó dùn mọ́ àjọ ọ̀ṣọ̀kan àgbáláyé láti sọ pé ká máa kí orílẹ̀-èdè kan máa dẹ́yẹ sí ara wọn tàbí kí wọ́n máa ganra ẹni nípa ti àdójúkọ ti àjọ àìsàn tàbí àjàkálẹ̀ àrùn tó jẹ́ pé ó ń dé bá àgbáláyé túgbẹ́ gbogbo ẹ̀ lọ wọ́n ń já ààrẹ Muhammadu Buhari tán pé tó it is high time to think deep. oníwèé The Punch ló wà láàárọ̀ títò ní o. Bùkátà Ọlọ́run nínú ìwé ìròyìn PM News tó jáde lówùúrọ̀ tòní ibẹ̀ mo wà níbi tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress pẹ̀lú ìgbàlẹ̀wọ̀ ọmọ gbogbo ìjọba ìbílẹ̀ àwọn tó jẹ́ alága ìlẹ́nu ètò ìdìbò yàn tó wáyé ní òpin ẹsẹ̀ tó kọjá láti yan alága ìjọba ìbílẹ̀ pẹ̀lú àwọn kánsílọ̀ lọ́màsọ́dímọ̀ pé wọ́n fi ìgbàlẹ̀wọ̀ lọ́ fi gbára gbogbo ìbò lọ́sọ̀kọ́dímọ̀ wípé gbogbo àtúwọlé pátápátá nínú gbogbo ìjọba ìbílẹ̀ ọ̀hún wọn ni ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àwọn náà máa jáwé borí nínú gbogbo ètò ìdìbò ọ̀hún ẹ tó jẹ́ amòfin Jídé Aládéjánà tó jẹ́ alága fún àjọ olómìnira elétò ìdìbò ìjọba ìbílẹ̀ ọ̀hún òun ló máa kéde èsì ìdìbò ọ̀hún tó wáyé lọ́pọ̀ ẹ̀sùn kọjá ìyẹn láàánú òde yìí nílùú Adó-Èkìtì ti ṣe olú ìpínlẹ̀ ọ̀hún Aládéjánà ṣàlàyé iná tó fi léde ó ní àjọ òun ní ẹ̀wò ó ní ètò ìdìbò ìyẹn ètò ìdìbò kánsílọ̀ ní ètò ẹ̀kọ́ wáyé ní Èrìjìyàn ìyẹn ní ìpín kan tó jẹ́ nínú àwọn tó jẹ́ ẹ̀wọ̀n ẹgbẹ́ òṣèlú APC wà níbẹ̀ wọ́n ṣàlàyé wọ́n ní nínú ìpín òtẹ́ pé àwọn làkalẹ̀ láti jẹ́ kéètò ìdìbò kó wáyé wọ́n ṣàlàyé wọ́n látàrí làásìgbò rògbòdìyàn tó wáyé níbẹ̀ wọ́n náà ti sún ètò ìdìbò síwájú títí di
àsìkò táwọn máa fi tó àwọn aráàlú létí tí wọ́n sọ pàtó ìgbà tó máa wáyé wọ́n ṣàlàyé náà tó fi léde nígbà tí wọ́n kéde èsì ìdìbò ohun tó sọ pé gbogbo ẹgbẹ́ òṣèlú APC gbogbo ìjọba ìbílẹ̀ pápátá wọn ni gbogbo àwọn alága tó wà nínú ẹgbẹ́ òṣèlú ohun tó wọ́n jáde dupò nínú abẹ́ òṣèlú ohun tó sọ pé wọ́n máa kẹsẹ̀ járì nínú ètò ìdìbò ọ̀hún nígbà tó kéde ìdìbò ìtọ́ ló wá bẹ̀rẹ̀ sí ní gbóríyìn ìbúṣùbàràbàdà kàkà fún àwọn àjọ ẹ̀ṣọ́ elétò ààbò lọ́lọ́kọ̀ òjọ̀kan tó fi máa wò òṣìṣẹ́ àjọ ọ̀hún fún bó ṣe ṣàkóso ètò ìdìbò ọ̀hún bó ṣe lọ ní ìrọwọ́rọsẹ̀ láì gbẹ̀gbẹ̀ olùgbé ìpínlẹ̀ àwọn ìjọba gbègbè kọ̀ọ̀kan tó fi mọ́ ìjọba ìdàgbàsókè agbègbè ìyẹn mọ́kàndínlógún tó wà ní ìpínlẹ̀ àwọn àtijọba ìbílẹ̀ mẹ́rìndínlógún tó wà ní ìpínlẹ̀ ọ̀hún gbogbo wọn pọ́pọ́tá ló bóṣù bàràbàdàn kàkà fún pé ó ní bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe òun bóṣù bàràbàdàn kàkà fún pé ẹsẹ̀ fi ẹ̀fàyè gba ètò ìdìbò láti jẹ́ kó lọ ní ìrọwọ́rọsẹ̀ lẹ́yìn èyí lọ́wọ́ sọ nímọ̀ wípé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò jùlọ ìyẹn ti ìpínlẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú People Democratic Party wọn ni ọlọ́mọ àti fọ́rígà wọ́n sọ di mímọ̀ pé òjò oró ni kì í ṣe bó ṣe rí nìyẹn o kódà wọ́n sọ di mímọ̀ pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn o àfàìmọ̀ káwọn má kọrí sí ilé ẹjọ́ tó pé kíni èsì ìdìbò ọ̀hún ó fẹ́ jókòó táwọn olóòtú tó pé ìwé màgòmágó ó wà nínú ìdìbò ọ̀hún lè tó wáyé ṣùgbọ́n ẹ̀rọ afẹ́fẹ́ tó gbọ́ ní ìròyìn yìí ẹ̀fọ́ ẹni lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sínú èrè PM News tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀hún níbẹ̀ lẹ́yìn ti bá pàdé. ọlẹ́mẹ̀kànnì padà pàdé owó tuntun tara ṣẹ̀ṣà báyìí mo gbé bọ́dẹ̀ mi báyìí ó dín ní ìròyìn fanga tó ń bẹ níwájú mi láàárọ̀ ti tòní níbi tí ọ̀kan pàtàkì lára àwọn alẹ́nu lọ́rọ̀ ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé súnmọ́ ààrẹ Muhammadu Buhari gbọ̀ngbọ̀n tó jẹ́ pé ó ti jẹ́ lára àwọn olùkú rẹ̀ tẹ́lẹ̀ rí òmùsọ̀ nípa Alhaji Buba Galadima ó sọ̀rọ̀ kan láàárọ̀ ti tòní níbi tó ti ń jẹ́ kó di mímọ̀ wípé ẹ wò ó ẹ kẹ́kọ̀ọ́ kúrò láwọn eléwé ẹ̀kọ́ là kúrò ẹ̀kọ́ kọ́là ó ní pé wò ó ṣe rí ọ̀rọ̀ láti gbogbo ìgbésẹ̀ láti sọ pé bóyá a fẹ́ kéde àwọn agbésùnmọ̀mí gẹ́gẹ́ bí alákatakítí ìṣẹ̀dá tó jẹ́ pé ó ń dayé láàmú tó ń di afẹ́fẹ́ orílẹ̀-èdè Nàìjíríà mú tí ò fẹ́ kátẹ́gùn ìfọ̀kànbalẹ̀ omi ó ní pé bí ẹni pé akànfẹ́ mọ́ tanra wa jẹ nípa àwọn ìṣẹ̀dá tá àfojú gan níta bẹ̀rẹ̀ sí kéde wọn gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí àbí àwọn ìṣẹ̀dá ìkà ó ní ọ̀kan òjọ̀kan àwọn kùdìẹ̀kudiẹ ló ti kù nínú ìlànà àti ọ̀nà tí à ń gbà ṣèjọba lórílẹ̀-èdè yìí ó ní ẹ ti ẹ̀wò náà ọ̀rọ̀ nípa ti alàgbà Gumi ó ní wípé ẹ bá sọ pé ẹ fẹ́ gbé Gumi ó ní pé gbogbo àwọn tó wà ní dí ọ̀rọ̀ wípé kí ìjọba má fi ọwọ́ òfin mu ó ní wípé ó yẹ kí wọ́n lọ gbé àwọn náà ó wu ọ̀rọ̀ náà sọ́tún àti sósì ó ní wípé ṣe é rí ọ̀rọ̀ wípé ká máa gbé ìgbésẹ̀ pé a fẹ́ pín àbí a fẹ́ pín orílẹ̀-èdè yẹrẹyẹrẹ ó ní àwọn àléébù tó pọ̀ ńbẹ tó wà ńbẹ ó ní pọ̀ jáǹtìrẹrẹ o nítorí náà ńkọ́ àwọn tí wọ́n ń sọ pé Gumi lọ́tún àti lọ́sì ó ní ìjọba mọ tí wọ́n ń ṣe tó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ ṣùgbọ́n àìgbésẹ̀ wọn lásìkò tó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ àti lè rídìí òkòkòdoro wípé ó máa ń nira díẹ̀ o ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí alàgbà yìí èèyàn Alhaji Buba Galadima tó ń sọ̀rọ̀ yìí o ó ṣe é lálàyé pé ẹ wo kò sí ṣe kò sáì ṣe ohun tí à ń fẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìṣọ̀kan kájí ó fẹsẹ̀ múlẹ̀ ká sì máa lépa àlàáfíà káyé lé kú sí àwọn kan kí wọ́n máa lé jù padà síra ẹni o wọ́n ní pé tá a bá fi lè ní inú mímọ́ àti àyà funfun tá a lè ní èrò tó dáa lọ́kàn àwọn yìí pé sí afẹ́kọ́ lè dé tẹ̀síwájú wọ́n ní pé ìṣe òṣèṣà ni wọ́n pé bí àwọn adarí wa bá ti lè sọ pé sí àsìkò tó táwọn fẹ́ tẹ́tí gbọ́gbé mẹ̀kúnnù táwọn ó sì rán aráàlú lọ́wọ́ wọ́n ní pé àǹfààní tó wà ń bẹ̀ mọ̀gbẹ́mọ̀gbẹ́ ni o fúnra báyìí láti mọ rí pé àmọ́ lùgbà nírọ̀rùn wọ́n bí ò bá ti sífẹ́ ọmọlà kejì lọ́kàn wá ń kọ́ wọn ní ń ṣe ní gbogbo àsìkò ọyẹ́ òmò dàbí ìgbà ooru ẹ wo wọn ní pé àtúnṣe lọ̀rọ̀ yìí gbà ó ká sì yáa rí pé àfẹ́ràn ara wa dénú àkóyawọ́ àti ìfẹ́ aráàlú dénú wọn ní bàbá ti lè gbégbèsè lórí àwọn nǹkan wọ̀nyí gbogbo ọ̀rọ̀ nípa làásìgbò dojúkọ ti ìṣeségesège ọ̀rọ̀ ètò ààbò wọn ní pé gbogbo ẹ̀ náà ni ó lọ sókun gbàgbé ti jẹ́ pé yóò lọ sódò lọ rèé sinmi wọ́n sọ̀rọ̀ ilẹ̀ mọ̀kún láàárọ̀ ti tò ní o inú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí ìbẹ̀lẹ̀ ti bá pàdé lórúkọ ọlọ́run ọ̀gá ògo ọlọ́run ó ti bọ́jú kúrò ìwé Vanguard ó ní ìwé ìròyìn Daily Post tó jáde lówùúrọ̀ tòní ìbètè àgbájọ àjọ àwọn mùsùlùmí tó wà lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà láti gba gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn pé ẹ wo ọ̀rọ̀ tó bá tẹ̀wọ̀n tó bá ní kìmí àní ojúlówó ròyìn ó ní kẹ́ máa fáwọn tó jẹ́ àjọ elétò ààbò láti lè rí pèsè a pèsè ìrànwọ́ fún wọn láti rí pé wọ́n dẹ́kun àwọn ìwà jínigbé adigunjalè àtàwọn ìwà mítẹ́pọ̀ níṣe pẹ̀lú ọ̀daràn tẹ́pọ̀ ń da ìgbé ayé àwọn orílẹ̀-èdè Nàìjíríà láàmú ní káàkiri orílẹ̀-èdè yìí tá a sọ̀rọ̀ ìdímọ̀ yìí tó jẹ́ Alhaji Kúnlé òun ló fi ọ̀rọ̀ ìlédè lánàá yìí pé nígbà tó bá wọn oníròyìn sọ̀rọ̀ níbi ìpàdé àpapọ̀ gbogbogbò tó ṣe pẹ̀lú àwọn àjọ ẹlẹ́sìn mùsùlùmí tapa gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀kẹfàárù rẹ̀ lè tó wáyé níbẹ̀ tó sọ di mímọ̀ pẹ̀lú pé àkórí rẹ̀ ní pé ètò ààbò tó ṣe ségesège lórílẹ̀-èdè Nàìjíríà ìlápá rẹ̀ nínú ìgbéyàwó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó sọ di mímọ̀ níbi tí ìpàdé ọ̀hún tó wáyé nílẹ̀ ẹ̀kọ́ gíga fáfitì tó wà ní ìlú Ìbàdàn lánàá òde yìí níbẹ̀rẹ̀ tó jẹ́ ààrẹ fún àjọ ọ̀hún
ìyàwó ẹlẹ́sìn mùsùlùmí Alhaji Rasaki Ọ̀dúnládẹ̀jọ bákan náà tó jẹ́ akọ̀wé àgbà fún àjọ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Musiliu Yahya pẹ̀lú àwọn alẹ́ lọ́rọ̀ lọ́rọ̀kùnjọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́mọ̀ bá oníròyìn sọ̀rọ̀ lórí bí ọ̀rọ̀ ètò ààbò ti ṣe é ṣe ségesège lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú ṣàlàyé pé ẹ̀yẹ́ mọ orílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ gbọ́dọ̀ dúró títí dìgbà táwọn elétò ààbò máa fi dé pé wọ́n tó wá dò lẹ́ẹ̀mí tàbí gbà ìkalẹ̀ lọ́wọ́ ewu jàǹbá ewu tí ó jẹ́ wípé àwọn oníwà jàgídíjàgọ̀ ọ̀hún tó ń kó bá yín ó ní fún ìdí èyí ẹ gbìyànjú láti pé ẹ kọ́kọ́ pèsè ààbò fúnra yín náà ó ní àti wípé ǹjẹ́ mọ̀ pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àwọn elétò ààbò lọ́lọ́kùn ìjọ̀kan wọn ń ṣe àjọ̀nù Yorùbá bá wọn ní etí ọba ńlẹ̀ etí ọba lóko ẹyẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá lè rí wípé ẹ fún ara yín àwọn tó jẹ́ oníwọ̀ ọ̀daràn ọ̀nà àárín ìlú náà lọ́wọ́ àárín ìlàwọ̀ ẹ̀ náà lọ́wọ́ ẹ kò pèsè ojúlówó ìròyìn fáwọn tó jẹ́ elétò ààbò ó náà máa ṣe wọn bí iṣẹ́ ó ní dandan dẹ̀ ní kí ìwà adigunjalè ìwà ọ̀daràn ìwà ìjínigbé ìwà lọ́lọ́kọ̀jọ̀kọ̀jọ̀ pé ó kó bá ìdàgbàsókè ìlú àti ìtẹ̀síwájú àwọn ará ìlú ó ń dandan ní kó di àwọn àfẹ́yìn gbẹgbẹ́ ẹ̀ tẹ́ fi ṣọ́ bí tó di Ọ̀yọ́ ó wá tẹ̀síwájú náà tó fi léde ó ní ẹ̀ tó sì jẹ́ ẹ̀ tó jẹ́ ọ̀gá àgbà ráúráú fáwọn òṣìṣẹ́ elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kódà tó fi mẹ́rin tó jẹ́ ìsìpẹ́kítọ́ àgbà yányá fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọ̀gá lọ́gàlọ́gàlọ́gọ́ ní wọn lè sí níbi gbogbo lẹ́ẹ̀kan ṣoṣo àfi káwọn aráàlú kádìdé wíyà láti ràn wa lọ́wọ́ láàrin ara wa láti pèsè ojúlówó ìròyìn tó tọ́ fáwọn elétò ààbò láti rí pé ọba wa dẹ́kun àti fòpin sí ìwà ọ̀daràn ọlọ́kọ̀ọ́jọ̀kọ́ lè tó yẹ pé ó ń ṣàkóbá fún orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ láwọn ẹkùn-jẹkùn lórílẹ̀-èdè Nàìjíríà ó wá ń lo àǹfààní ọ̀hún láti ọdún mọ̀ pé ẹ wo àwọn àbá kan tó wá lọ́tún lọ́sì wípé ká gbébọn ká máa wú àwọn ìjà lóró ká máa gbé tira ká máa gbé sóní ewu bá lóko ló ń gá o ó ní ló ń gé fúnra rẹ̀ ó ní ewu ni ó ní èyí tó bá mọ̀ wẹ̀ẹ́wẹ́ ló lè wọ ló lè jẹ́ pé ó lè kàn sódò láti wẹ̀ èyí tó bá mọ̀ wẹ̀ tó bá lòun fẹ́ bọ́ sódò láti wọ́n ní odò ń gbérúfẹ́ ní bẹ́ẹ̀ lọ ni ó ní èyí tó mọ̀ dúdú tó nímọ̀ nípa ètò ọ̀rọ̀ ààbò tó fẹ́ máa gbébọn ohun ìjẹ lóró káàkiri inú ilé ewu ni o ọ̀nà tá a lè fúnra lọ́wọ́ kò ju pé ẹ pèsè ojúlówó ìròyìn fún àwọn tó jẹ́ elétò ààbò ó ní lẹ́yìn sọ́kà òun mọ̀ dájú pé ìgbésẹ̀ tó tọ́ ló máa tẹ̀lé ẹ wo ìròyìn pọ̀ òfẹ́ òkè ní ó ju bẹ́ẹ̀ lọ ẹ fẹ́ ní lẹ́kùnrẹ́rẹ́ ẹlẹ́sùn àtẹ̀síta rẹ̀ Daily Post tó jáde lówùúrọ̀ tó ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ yẹn níbẹ̀ lẹ́ẹ̀tì bá pàdé. ọlọ́gbọ̀dẹ̀ mi tó lórí nínú ìwé Vanguard ní ìròyìn tí ń ṣe bẹ́ẹ̀ tí ń tẹ̀síwájú níbi táwọn àgbàjọ̀gbọ́n nílà káyìn nínú tí wọ́n ti ń jẹ́ kó dimọ̀ pé òbá bá léwúrẹ́ lùgìrì lùgànà báyìí kò síbi àtún kọjú sí mìíràn àwa kọjú sí lówó ẹ̀ ní pé ewu má ṣe mí léṣe jàre mi ọ̀bọ̀ ọjà o ǹjẹ́jẹ́ mọ̀ wípé àwọn ọ̀dọ́ ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà náà kóra wọn jọ pẹ̀lú ohun kan nígbà tán kọjú sí ààrẹ Muhammadu Buhari wọ́n ní pé enough is enough ó tó gẹ́ báyọ̀ ọmọ nẹ́fì alùbàtà kò gbọdọ̀ darí o wọ́n ní pé ìyà tí ń jẹ àwọn ọmọ tí tó gẹ́ ipò dàbẹ́ ní pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sun àsùnpìyè lórí ọ̀rọ̀ àwọn ohun ìrítà àwọn èrò tó bó ti tó àti bó ti yẹ mọ́ àti wípé ìyà yìí pọ̀ jù wọ́n ní pé ìṣekúpani lójoojúmọ́ ó ti sú àwọn pátápátá wọ́n kọjú sí ààrẹ Muhammadu Buhari wọ́n ní pé tó akílẹ̀ ní mọ̀sán báyìí ká tó mọ̀ mú kíkan o torí náà nǹkan ààrẹ Muhammadu Buhari Àbújá lẹ̀ wà tẹ́ jókòó pẹ̀lọ́pọ̀lọpọ̀ security tí ò ní jẹ́ kí ṣiṣẹ́ kàn yín lára yàmùyàmù ò ní jẹ́ yín ẹ̀fọn ò ní dọ́dọ̀ tí yín ẹ wo àwọn tó wá ń kọlu àwọn ó kọjá ẹ̀fọn àti yàmùyàmù kì í ṣogun ejò ló ń bá wọn fínra bẹ́ẹ̀ kì í ṣogun àdá kì í ṣe tìbọn nìkan o wọ́n ní pé àwọn alákẹ́takítì ìṣẹ̀dá ti pẹ̀mí ẹlẹ́mìí ṣòfò àwọn aṣòṣì mọ́mọ́ ìṣẹ̀dá apaníṣayọ̀ wọ́n ní pé ojoojúmọ́ ni wọ́n sì ń lé kéka sí lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní pé ṣe rí ọ̀kan làwọn Boko Haram ọ̀kan làwọn ISWAP àtàwọn ìsọ̀gbé wọn bẹ́ẹ̀ tí wọ́n tún mọ́ jínigbé pani ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀nà tí wọ́n gbà pààyàn nípakúpa wọn ló tó gẹ́ àwọn bá ṣe tán báyìí kò sí ní tí àwọn fẹ́ ṣe àwọn tí wá dájú bí àdá wọn ti dájú bí ọṣẹ ààrẹ Muhammadu Buhari ẹ wá wọ̀rọ̀ kò fi ṣàdá orúkọ yín mọ́ bàjẹ́ jìnnà nínú ètò ìṣèjọba yìí o wọ́n ń kọjú sí ààrẹ Muhammadu Buhari wọ́n ní pé wò ó bẹ́ẹ̀ bá ti ní ohun tẹ́ ẹ fẹ́ gbé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ amọ̀nàkàrẹ́ táwọn fẹ́ fún yín o wọ́n ní ṣe ẹ̀rí ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn fún àwọn àjọ ẹlẹ́ṣọ́ ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà National Security Adviser Major General Babangana Mongono nọ́mọ̀ orúkọ rẹ̀ rìtáyàdó wọ́n ní wípé ṣe ẹ̀rí lórí ọ̀rọ̀ ìṣekú panilọ́nà ìtọ́ ọ̀nà tí wọ́n ń gbà pààyàn gbẹ̀mí èèyàn ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lẹ́mí àwọn ògbé mọ́ they are tired ó ti rí àwọn náà gbogbo tí ń gbọ̀njú àti sọ fún ìjọba orílẹ̀-èdè yìí nù wọ́n ní pé ẹ sọ fún ẹni bẹ́ẹ̀ kó padà sílé wípé kò tó gbangba sùn lẹ́yẹ̀ o láti lè sọ pé bóyá òun fẹ́ rí sí ọ̀rọ̀ nípa pípèsè ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ sì rèé iṣẹ́ tí Ọlọ́run bá mi rán kó wá látòdì ọ̀run ọ̀tọ̀ọ̀tọ̀ ni kì bá dá báyìí kẹgbẹ́ náà ọjọ́ ronú kẹ́ wu àwọn tó pèrègede láti di ipò náà mú iṣẹ́ abẹ́rẹ́gúnnugún ni kò jẹ́ bó ìyá afẹ́nàkàlàmọ̀gbòṣó ni kò jòkú iṣẹ́ wọn kó wá látòdì ọ̀run ọ̀tọ̀ọ̀tọ̀ mọ́ ni o bí iná sàyákùn làṣàtà Al-Qur'ani ló sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí
mo ṣe máa ń wí wípé àwọn tó dàbí ẹni wípé wọ́n mọ̀ nípa rẹ̀ ẹ fi mọ́fẹ́lẹ́ fàyè gbà wọ́n ẹ má sọ pé bóyá wọn ò kàwé tó tàbí pé wọn ò mọ̀yàn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn tó bá ní àkàkì tán lọ́pọlọ tán ní èrò dáadáa tí wọ́n mọ̀ ọ̀nà tí wọ́n lè gbégbà ẹ jẹ́ kí wọ́n tún ìdánró ẹ jẹ́ kí wọ́n tún wọn pa ẹ jẹ́ kí wọ́n tún ìgbésẹ̀ gbé kí wọ́n re-strategize kí wọ́n tún gbogbo ọ̀rọ̀ nípa àtúntò tó pè fún láti lè jẹ́ ká jàjàbọ́ lọ́wọ́ ìṣeségesège ètò ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n yà tó ń to àwọn tó yẹ kí wọ́n gbé lọ sí apá àríwá kí wọ́n gbé wọn lọ sí apá àríwá àwọn tó yẹ kí wọ́n gbé lọ sí ìlà oòrùn kí wọ́n gbé wọn lọ sí ìlà oòrùn kí wọ́n ro tèdè ẹ̀yà gbogbo ẹ̀ mọ́ra wọn ọ̀nà táàfìgbà ṣẹ́gun àwọn ẹ̀ṣọ́ àwọn alákatakítí ìṣẹ̀dá tí mi orílẹ̀‐èdè Nàìjíríà lògbòlògbò nípa ètò ọ̀rọ̀ ààbò wọn ní ààrẹ Muhammadu Buhari ẹ̀mọ́ sàsùnkúnyẹ̀ l'Àbújá tó àwọn bá yín sọ̀rọ̀ ni o ẹ̀yà gbọ́ báyìí àwọn ọ̀dọ́ ló gbìnàyà ni wọ́n sọ bẹ́ẹ̀ látàpá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà inú ìròyìn Vanguard ní ẹ ti gbé pàrọ̀ kọ̀rọ̀ bẹ́ẹ̀ láàárọ̀ títò ní ẹgbẹ́ amúkẹ́ka ẹ bá ń bẹ̀ digbin. bùkátà Ọlọ́run ètò àtúkàrò tí mo tún fojú gbọ́ nìyí ó ṣe jáde fisi market ó ní nẹ́sẹ̀sì gan. ó ń tán lọ́wọ́ àdúrà tàwẹ̀ 150 days kò tí ì sí ẹ̀rí lágbàáyé tí bàbá àdúrà AK-47 ń gbà lẹ́ẹ̀kan lọ́dún August 1 láti kí gbogbo ara bọ̀ December 28 yóò parí níbi táwọn ti fún gbogbo àwọn opó lóúnjẹ táwọn sì ti fún òróró àdúrà fáwọn ènìyàn lọ́fẹ̀ẹ́ láì gba tọ́bọ̀ tẹ̀bá ti dé Ìkòròdú nínú ìkà àdúrà ní mọ́wọ́ ẹ̀ka ti Ìkòròdú ní ti ṣẹlẹ̀ ní on the 28 ìṣòro ọjọ́ méje láti parí àdúrà náà yóò bẹ̀rẹ̀ láti December 3rd sí December 28 àwọn onírin ẹ̀mí ni mọ̀mọ́bọ́lá rẹ̀ bísí aláwùyá lùkò Evangelist Elijah Akíntúndé Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ bàbá àdúrà AK-47 nínú ìkàdé àánú mọ́wọ́ tẹ́ bá ti dé Ìkòròdú ọwọ́ mọ́tò tó ń lọ sí ẹlẹ́pẹ̀ ẹ sọ̀kalẹ̀ ní gbájà bus stop ẹ sọ fún àwọn ọlọ́kadà pé ẹ̀ lọ sórí ètò mímọ́ wọ̀ àbí AK-47 tẹlifóònù 08066481455 ẹ máa bọ̀ kájọ fàdúrà parí ọdún yìí kásìfìyàn àjọ̀dún tó ń bọ̀ ní Ọlọ́run lọ́wọ́ àdúrà gbogbo wa ní gbà àmì lórúkọ Jésù. Tùǹgbà 100.9 FM alára tó lára tó ń dàbí àrà ní gbogbo ìgbà àti kó request card wọlé níbí bá. gbogbo ẹ̀yin níjọ mọ́ṣáláṣí ẹ̀yin aláyẹyẹ òkú àgbà ìgbéyàwó ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá ra káàdì ìkíni yín ní. Tùǹgbà 100.9 FM lówó tí ò gani lára. ẹ máa bọ̀ tààrà ní Tùǹgbà close ọ̀nà fọwọ́kọ́ estate ta Olúwo Ṣàgámù road ní Ìkòròdú. tàbí kẹ́ẹ̀pẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 08077483701 08077483701. ẹ wá bá wa dòwò pọ̀ káfí tí wọ́n gbé tí ń lárugẹ. ayé ló sọ kò lè ní lárí ènìyàn ló sọ pọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀ wọlé ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀ mọ́ kíyèsí Ọlọ́run kò sọ. Ọlọ́run wípé ẹgbẹ́ Ọlọ́run nígbà tí ẹ lè rí ẹ̀pẹ́ nígbà tó wà tó Christ Apostolic Church aláṣepẹ́ ń pe gbogbo wa sí àjọ̀dún ọdún kẹrìnlá service sorry akọ́tàlẹ̀ program 72 hours in His presence tí a pín àkúrẹ́ rẹ̀ ní angel 3631:11 tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday December 8 tí ní ọjọ́ Friday December 10 tí ìṣàṣekẹ́gbẹ́ àjọ̀dún ní ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún tí a wà yìí ọjọ́ Wednesday December 8 ìpàdé àdúrà yóò bẹ̀rẹ̀ ní aago mọ́kànlá àṣálẹ́ 11 PM ọjọ́ Thursday December 9 ìpàdé àdúrà yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án òwúrọ̀ aago mẹ́jọ alẹ́ àti aago méjìlá òru ọjọ́ Friday December 10 ìpàdé àdúrà yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án òwúrọ̀ aago mẹ́jọ alẹ́ àti aago méjìlá òru bákan náà tí ìṣàṣekẹ́gbẹ́ ìdúpẹ́ àjọ̀dún nínú gbọ̀ngàn Christ Apostolic Church aláṣepẹ́ tí ó kalẹ̀ sí number 65 Odúyẹ̀bọ̀ street Odòkúrẹ́ Ìkòròdú Lagos níbi tí àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn olórin ẹ̀mí tí wọ́n ti máa fi ẹ̀bùn ọ̀pẹ wọn lọ́rùn sọ̀kalẹ̀ àwọn ìyanu tí a máa retí nínú ìpàdé 72 hours in His presence ní ìwòsàn ìtúsílẹ̀ ìgbàlà àṣeyọrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olùgbàlejò àgbà ní Pastor DG Ọbáṣọlá Ọ̀nàbàjò wẹ́bẹ̀ àdúrà 08025778888 08025778888 Ọlọ́run aláṣepẹ́ rẹ̀ ti rà ọ́. kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ìjìnlẹ̀ inú ìwé ìjìnlẹ̀ inú wẹ́rẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ tẹ̀síwájú láti wọlé Tùǹgbà 100.9 FM nínú ìwé Tribune Vanguard àti gbogbo Daily Post wà wájú mi Daily Trust gangan ló tún wà wájú mi báyìí bẹ̀ mo ti rí àtẹ̀síta ìròyìn níbi tí ẹgbẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti pè fún àní fífọwọ́ ṣìkún òfin ojú ẹsẹ̀ mẹ́rin tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga àti tó jẹ́ ọ̀gá ilé ìgbé tó jẹ́ pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n gbé ní ilé ẹ̀kọ́ tó jẹ́ pé ó wà ní Lẹ́kì lè tó jẹ́ pé ọmọ kan tó porúkọ rẹ̀ ní Sylvester tó ti gbé ẹ̀mí mì nílé ẹ̀kọ́ wọn lẹ́yìn òsọkọ ẹ̀ tètè àfọwọ́ ṣìkún òfin mú wọn látàrí pé kíni ọ̀pọ̀lọpọ̀ ìròyìn àti àwọn ọ̀rọ̀ tó ń fi léde ó fẹ́ jọba ẹni pé kò fi bẹ́ẹ̀ fi
tó kò fi wọn tó tọ́ pé lóòótọ́ ọ̀rọ̀ wọn fìdí òtítọ́ múlẹ̀ ẹ̀ta ló sọ̀rọ̀ igan ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè nàìjíríà àṣẹfọ̀n adébáyọ̀ sunday òun ló sọ̀rọ̀ ìdímọ̀ náà tó fi léde láàárọ̀ yìí ó ṣàlàyé ó ní ọ̀pọ̀lọpọ̀ ìrọ̀ tí ó jẹ́ wípé àwọn tó jẹ́ pé wọ́n wà ní alákòóso ilé ẹ̀kọ́ wà pàápàá jùlọ tó jẹ́ pé wọ́n jẹ́ adarí fún ilé ìgbé ilé ẹ̀kọ́ tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹ̀ ìyẹn ní domen ní ìlú lẹ́kí wọ́n ṣàlàyé iná tó fi léde wọ́n sọ pé ẹ wo ó ti ìyá fẹ́ ìyàtọ̀ gédégbé sí ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn òbí ọmọ yìí tí wọ́n fi léde ó ní ẹ wo fún ìdí èyí ẹ bá wa tètè fọwọ́ sí kó fi mú wọn láti lè fìdí òtítọ́ ìṣẹ̀lẹ̀ ohun múlẹ̀ Sunday ó ṣàlàyé iná tó fi léde ó ní ẹ wò pẹ̀lú báwọn ṣe wo iye ọ̀rọ̀ títí nípa ìṣẹ̀lẹ̀ ohun tó ṣokùnfà ikú ọmọdékùnrin yìí pẹ̀lú ohun tó jẹ́ pé tó mú jáde láyé nípa ìkọlù tó jẹ́ ọ̀fun wípé ó ṣe kó jẹ́ pé inú àwọn ẹni afurasí rẹ̀ tó jẹ́ pé tó jẹ́ ẹni afurasí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn tó jẹ́ ó jùlọ ní ilé ẹ̀kọ́ pẹ̀lú àwọn tó jẹ́ pé akẹgbẹ́ rẹ̀ wọ́n ní pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọkùn òjọ̀kan táwọn fetí gbọ́ àti táwọn fi mú fínlẹ̀ ṣe ìwádìí ó fẹ́ jọba ẹni pé àfi tẹ́ bá mú ọ̀sẹ̀ fọ́ọ̀sì kófin tó lágbára kẹfì mọ́ àwọn tó jẹ́ adarí ilé ẹ̀kọ́ ó ní ẹ̀rídìí ọ̀rọ̀ ẹ̀rídìí òkodoro ọ̀rọ̀ náà wọ́n wá ṣàlàyé ọwọ́ àrùn tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó wọ́n ní ẹ wo ẹ tètè bá a tètè fọ́ọ̀sì kófin mú àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ alákòóso ilé ẹ̀kọ́ mú lẹ́yìn èyí lọ́wọ́ sọ dímọ̀ pé gbogbo àwọn tó wọ́n mẹ́nu bá pé ọ̀rọ̀ yìí kàn ní wọ́n jẹ́ ìná furasí pé wọ́n lọ́wọ́ sí ikú ọ̀dọ́mọdékùnrin yìí ọ̀nà ẹ̀wò ẹ̀dẹ̀ bá fọṣẹ́ ọwọ́ ìsìnkú òfin mú ọ àti pé kò sí ipòkípò àyèkáyè tí òbí wọn lè wà ọ̀nà ẹ̀wò tó rọ lọ́hùn kò sẹ́ni tó bí òfin òjùlọ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ kí òfin ó fẹsẹ̀ múlẹ̀ àti wípé iṣẹ́ ìwádìí yín ẹ bá wa tọ́ pípín ẹ̀ dáadáa gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ku ọ̀dọ́mọdékùnrin yìí bí ẹni pa ìkọlù kan lọ́tún tàbí ìjẹniyà lọ́nà tó ọ̀nà wo irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ faradé lọ torí pé kíni òfin orílẹ̀-èdè nàìjíríà kò fọwọ́ ìjọba kẹ́ bo ẹnikẹ́ni mọ́lá tí pé ìdè òfin kò sẹ́ni tó kẹ́ni tó lè wojú rẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà fún díẹ̀ yìí ẹjọ́ tó lọ lọ́hùn àwọn ọ̀rọ̀ yìí ni o àwọn bẹ́ẹ̀ ni o gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀ẹ́dí sọ̀rọ̀ ètò ọ̀bọ̀ ní pàtàkì jùlọ ẹ̀yẹ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ èkó ẹjọ́ ẹ bá wa ṣiṣẹ́ dáadáa lórí ìṣẹ̀lẹ̀ torí pé àní àwọn tó ń lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹlẹ́ṣẹ̀ wọn gbọ́dọ̀ lọ láláì jìyà ìròyìn pọ̀ jù bẹ́ẹ̀ lọ o ẹ̀ náà fẹ́ẹ́ rí lẹ́kùnrẹ́rẹ́ ẹlẹ́sìn Daily Post tó jáde lówùúrọ̀ tó ní Daily Trust náà gbé Vanguard náà gbé ẹ̀kúnrẹ́rẹ́ níbẹ̀ lẹ́tì bá pàdé. ọlọ́run kàní bùkátà ọlọ́run. ọ̀dà pàlú orin àjọ mọ̀ ní ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú ìròyìn mò ń múra yìí ń tẹ̀síwájú nínú ìwé ìròyìn Vanguard tó wà níwájú mi láàárọ̀ ti tòní o. ìyàjọ́ mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní pé àṣeyọrí kan kọ́ máa ránṣẹ́ sí mi ni o látàrí gbáradì fún ètò ìdìbò tí ó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún 2022 láti dìbò yan gómìnà tuntun ọ̀ṣàrà míì pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n bá wọn ṣe iṣẹ́ tó jẹ́ pé wọ́n fọgbọ́n gbáradì fún ní ètò jẹ́ pé oníkálukú gbogbo òǹdíje dupò gbogbo ìṣẹ̀dá tó wù láti bọ́ sórí àlééfà tí ń ronú ọ̀nà tí wọ́n gbégbà tí wọ́n fi jèrè ọkàn aráàlú láti lè rí i dájú wípé wọ́n bọ́ sí ipò àpàṣẹ gẹ́gẹ́ bí ẹni tó ní láti wà ní ipò àkọ́kọ́ ní ìpínlẹ̀ náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun jẹjẹ́ mọ̀ pé ọ̀kan òjọ̀kan ìdúkùkù lájà ìdí àti gbólóhùn ló ti ń wáyé lábẹ́nú tó ní kálukú ti bẹ̀rẹ̀ sí ń fi ránṣẹ́ síra wọn o jẹjẹ́ mọ̀ pé látàrí àṣeyọrí kan tí ránṣẹ́ sí míì òun ni ó fà á tó fi dàbí ẹni pé ẹni tó ń bẹ lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà lọ́wọ́ tọkàn rẹ̀ fi balẹ̀ gidi bí omi inú kété bí omi àfòwúrọ̀ pọn ó sọ̀rọ̀ nípa alàgbà Gbóyèga Oyètọ́lá o ẹ wo ó ní òun òṣojú òun òṣòjòjò ọkàn bẹ́ẹ̀ lẹ̀rọ àyà òun òjá o bó ṣe ń rú bẹ́ẹ̀ ni àwọn olùkú rẹ̀ lọ́tún lọ́sì tó jẹ́ pé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ni wọ́n ń sọ̀rọ̀ náà ipò tó bá jẹ́ pé nípa ti Gbóyèga ọmọ Oyètọ́lá ti ṣe ẹni àkọ́kọ́ lọ́wọ́lọ́wọ́ ọ̀gá àwọn gómìnà ẹni àkọ́kọ́ nù ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní pé kò sí ẹ̀rù kan tí ó bá àwọn o nítorí wípé ó ti ṣe iṣẹ́ tó jẹ́ wípé orúkọ rẹ̀ ò lè parẹ́ ní ìpínlẹ̀ náà látàrí ọ̀kan òjọ̀kan àṣeyọrí tó ti ṣe ọ̀hún kó fi àwọn ọlọ́kàn balẹ̀ pé lágbára Olódùmarè yóò lọ lẹ́ẹ̀kan sí o wọ́n kò sí ní bá a ṣe lè ṣe bòlù tí ò nínú gbẹ́ bẹ́ẹ̀ sì rí kò sí bá a ṣe fẹ́ràn torí kì í mi o bẹ́ẹ̀ sì rí ẹṣin ẹni kọ́ wọ́n ní kì í ga lójú ọ̀tá ẹni o wọ́n ní pé kò sí bí ẹ̀dá ṣe lè ní ìwà tó kí ó bá jẹ́ pé kí àwọn ẹlẹ́tanú tàbí onírara wọ́n mọ̀ tún wá ẹ̀sùn sí lẹ́sẹ̀ wọ́n ò rí àbùkù tàbí àléébù èèyàn ṣáni nígbà tí ẹ̀dá kì í ṣe Ọlọ́run o wọ́n ní bó tilẹ̀ àwù kí wọ́n máa sọ pé àwọn fẹ́ mọ̀ dọdẹ àṣìṣe tàbí lépa àbùkù rẹ̀ kiri wọ́n ní ọ̀dẹ tí ń ṣọ́ Olódùmarè ni wọ́n ní orí ẹ̀gùn ni ó kù sí o wọ́n nítorí náà ńkọ́ kò sí gbogbo bí wọ́n ṣe lè máa fi imú fínlẹ̀ láti sọ pé bóyá àwọn ń wà lébù tàbí àṣìṣe rẹ̀ lórí àlééfà ìyẹn Gbóyèga Oyètọ́lá ti ṣe gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní bí wọ́n bá ṣe lè rìn sọ́tún rìn sósì tó Olódùmarè á máa gbé nígà òpin torí náà ńkọ́ kí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ olùtẹ̀lé lẹ́yìn àti àwọn tí wọ́n ní ìgbàgbọ́ nínú ètò ìṣèjọba rẹ̀ kí wọ́n mẹ́mí kan kí oníkálukú kó dúró déédéé ẹni tí Ọlọ́run bá mi bá dé ìgbìyànjú rẹ̀ ládé òun náà ni ó gba ife àṣeyọrí láti wà ní ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún 2022
2 ẹ wo níwòrò ìfanga tó jáde láàárọ̀ ibẹ̀ ló wà o. bùkátà ọlọ́run o kó tó nípa sáyẹ́dọ́kẹ̀lẹ̀ tẹ́sámì lélẹ̀ lóní bẹ́lẹ́njá níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó wọn náà ti fọwọ́ sí kó fi mú ọ̀kan náà òṣìṣẹ́ ọlọ́pàá tó yẹ fura tó yẹ pé ó tàbùkù ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ tó jẹ́ pé wọ́n rí sí ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ èkó wọ́n ṣàlàyé pé ẹni tó jẹ́ ọ̀kan náà ẹ̀ṣọ́ tó yẹ pé wọ́n rí sí ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ èkó yẹn tó jẹ́ ọ̀kan náà lasma lóbìnrin wọ́n ṣàlàyé kéèkì ní agbègbè Yaba pẹ̀lú bí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó yẹ pé ó gba ọ̀nà tí ó tọ́ tàbùkù ìyẹn tàbùkù pẹ̀lú tàṣàgẹ̀rẹ̀ tí ó fi rìnrìn ọkọ̀ ní ìpínlẹ̀ èkó yẹn ló pin ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní pẹ̀lú bí obìnrin ti ń darí rẹ̀ pa ó ti tàṣàgẹ̀rẹ̀ tó fi wọ́n ní ló bá lọ́wọ́ agbára rẹ̀ ló tàbùkù obìnrin yìí ní ẹnu iṣẹ́ rẹ̀ wọ́n ní kódà wọ́n ṣàlàyé náà rẹ̀ pé ó gbà pa lára ọ̀dọ́mọdébìnrin náà ṣùgbọ́n wọ́n ṣe gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtẹ̀síta èrò ìtòwòde lówùrọ̀ tó ọlọ́wọ́ ọwọ́ ṣìkú òfin àwọn ti tẹ̀ kódà àwọn máa dájú pé àwọn kọjú rẹ̀ sílẹ̀ ẹjọ́ láti gba ìjìyà tó bá òfin mu ẹ wo èyàn ní ṣerú ẹ̀ kó mú jẹ torí pé kíni kò sẹ́ni kọjá òfin ní ìpínlẹ̀ èkó ẹ wo ìròyìn ẹfẹ lẹ́kùnrẹ́rẹ́ ẹlẹsùn náà tẹsíta ìwé ìròyìn délé Independent àti Vanguard tó jáde lówùrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ bá ń bẹ lówùrọ̀ tó adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níkànnì tùbá gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣàdúrà fún wa àṣẹ amọ̀rírì gbogbo yín o lágbára Ọlọ́run bá àjọṣepọ̀ kò ní bàjẹ́ gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run aláì gbogbo ẹ̀yin oníṣòwò a ó ṣòwò a ó jèrè lágbára Ọlọ́run ọba wọn ò nífẹ̀ẹ́ mí èmi àti ẹ̀yin palẹ̀ ọdún mọ́ lágbára Ọlọ́run ọba àní rúgbọ́n ẹgbẹ́ dìgbàdìgbà ilé ìwòsàn níwọ̀nba tó kù kọ́dún yìí ó parí láti kàn ní tùǹgbàlà ń gbà ládùúrà pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ ní rogun àkàwọ́ lórí fẹsẹ̀ jẹnlẹ̀ láṣẹ Èdùmàrè àní mọ̀ kóró wọn ò ní kó bá wa àsì ní kó bá yàn Jésù Olúwa wa bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà là ń dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àtolùdarí kan ní tùǹgbàwò the Senegal by himself our wonderful dad we really appreciate you thank you so much for standing by us all the time lágbó Ọlọ́run òkè òkè báyìí lọ́la yóò mọ̀ lọ Jésù Olúwakẹ́mi Sarah olùṣèṣì Sarah ní ẹ̀lọ́ bọ́tìnì wa lówùrọ̀ tòní láì gbàgbé báwo ni kórè Akínbólú tẹ́ pé ó bá wa gbé sókè pẹ̀lú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àìtì lọ́dọ̀kọ̀dọ̀ kan nílágbódò pẹ̀lú wa ń bí àdúpẹ̀lẹ̀ wa àjọṣepọ̀ wọn nípa Ayọ̀délé Faith ó wà ń bí Olúwakẹ́mi Sọlá ẹ̀bá kan náà ni Akínlábí Anthony àwọn náà wà pẹ̀lú wa ń bí Anthony ó wá kíláàsì o wọ́n wà pẹ̀lú wa ń bí títí di ọ̀la tààtúrọ̀ fún àtìpàdé fún ìjìnlẹ̀ níwèé ìrìn lákọ̀tún Ọláyẹmí Àkànní lórúkọ mi. sábà fa ayọ̀ làwọn náà wà pẹ̀lú wa ń bí adúpẹ́. Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi o ẹṣẹ́ tó ń tẹ́tí sí wa ní tùǹgbà ẹṣẹ́ tó ń tẹ́tí sí wa ní tùǹgbà o. tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Bábọ́jìlẹ̀ ìlú ìwé.